Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Mo ní sọ̀rọ̀ púpọ̀. Orin ni mo kọ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ jẹ́ kọ́kọ́ ju ti bí ìfún yín náà. Ẹni bá dìbò APC o. Wọ́n ti bàjẹ́, wọn ò mọ̀ tó nọ́mọ́ ti wá. Ẹ má ṣe bá wọn jà o. Ẹ má ṣe bá wọn jà. Wọ́n ní iye sọ wọ́n máa sọ. Kọ́kọ́ fún yín jẹ lápá bí ná. Tọ́ba ní ṣé Nàìjíríà kílákílábí náà. Wọn ò gbọ́ kọ̀ wọ́n lára tó apá bí tí wọ́n wọlé. Apá bí tẹ́ ti ń sọ fún mi kò mú 25 dání. Ọmọ yín ọmọ Ìbàdàn ní ìtúwábí lọ́ọ̀dì 2 tí ṣe bẹ́ẹ̀ dé lọ́ọ̀dì 25 lọ́ọ̀dì 5 tẹ́lẹ̀ wá fi 2 síwájú 5 ní ló fún yín ní 25 wọ́n tún wá lọ́síwájú ó dìbò ní ọ̀dì 25 èmi tí mo jọ́mọ 25 tí wọ́n ń kà ń bẹ́ẹ̀ fún ó wọlé àbí ó wọlé ó wọlé àbí ó wọlé tẹ́lẹ̀ kọ́ pàṣíwájú wọlé ẹ bá ń sífìlà yín òkè ẹ sífìlà fọlọ́ ẹ bá ń jù ẹ bá ń sífìlà fọlọ́ rẹ̀ yín Ìbàdàn. Inú mi dùn ká máa yọ ọmọ yẹn ọlọ́mọ ọmọ yìí gbogbo yín. Ayé tẹ̀mí Ìbàdàn mọ́ kí yín o, bàbá mi Rasidi Àyìndé olórí ẹbí, kí n wá sí Àyìndé Marshal, the man of music, well done. Ẹ̀yin tẹ̀ wà lápá bí. Ẹ̀yin tẹ̀mí o, ní Ìbàdàn bó o ní o. Mi ò ṣeré ọmọ Ìbàdàn nìyá tó bí ìyálọ́jà General of Nigeria. Folashade Tinubu Òjó. Ẹ̀yin ti Ìbàdàn. Bàbá tóbi lójó. Bàbá tóbi lójó. Ìyálọ́jà in general gbogbo Nàìjíríà Folashade àní bàbá tóbi lójó. Bàbá tóbi lójó. Ọmọ àkọ́bí in general bàbá tóbi lójó. Ọmọ incoming president bàbá tóbi lójó. Ọmọ aníṣẹ́lẹ̀ ògùn nílé, ọmọ máìtì mi ògùn òtílẹ̀, bẹ́ẹ̀tì mi ògùn òtílẹ̀, ọwọ́ rò níwájú ológun, ọmọ aṣọ́run tàbí alẹ́. Bàrí bàbá. Ẹgbẹ́ mi, ìbá kùnrin jáde o. Please over to you, Alhaji Rasidi Àyìndé. Thank you very much, sir. We still want to enjoy you more. Thank you. We want to enjoy you more. We want to enjoy you more. Thrill us to summer us next music. Thank you, sir. Thank you.
trendybeats.com. Body snap, pepper snap, many with it one leg. Record that, on Luli, Bajoli, people and give me stupid. Bad jet, as I ride with pop, more post than a cupid. Bitch, I'm going non-stop. Ìbò yìí o, ẹni máa bá wa dùbò yìí o, a ní sẹ́ẹ̀sì tó gbódòdó. Ìbò yìí o, ẹni máa bá wa dùbò yìí o, a ní sẹ́ẹ̀sì tó gbódòdó. Fìjàbí máa bọ̀lẹ̀ bàbá olóyè, Ismail Amos tàbí o, bàbá olóyè ní Ìbàdàn mọ́wọ́lẹ̀ mọ́ràbá o. Fìjàbí ò ní ilẹ̀ omi, a ní ìbò yìí o, ẹni máa bá wa dùbò yìí o, a ní sẹ́ẹ̀sì tó mórí gbé. Saheed Àyìndé. Ìbò yìí o, ìbò yìí o, ẹni máa bá wa dùbò yìí o, a ní sẹ́ẹ̀sì tó gbódòdó. Tó bá di 25 of February, èyí tó ń bọ̀ lọ́nà lọ́jọ́ Sátọ́dé, gbogbo ọmọ yóò bá pátá gbogbo South West, káfí bífísì wa káfí sọ̀rọ̀, káfí ìbò sọ̀rọ̀ fún Bọ́lá Tinubu. Pẹ̀lú iṣẹ́ tí màá ká dìbò ká wọlé ìbò yìí ó, ká dìbò ká wọlé ìbò yìí ó, ẹni máa bá wa dùbò yìí ó, àníṣe àìsí tó mórí gbé. Ìbò yìí ó, ìbò yìí ó, ẹni máa bá wa dùbò yìí ó, àníṣe àìsí tó mórí gbé. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.